ọjọ́ sí wọ́n rò pé ọmọ ìbẹ̀rù ni ọmọ ìbẹ̀rù ọjọ́ sí rèé ó padà dégbé. Orúkọ mi ni wòlíì àti òǹkọrin ẹ̀mí Mọ́rẹ́níkejì, ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Egbin Ọ̀run. Mo jẹ́ ọmọ ìlú Oǹdó ní Òkègbó, àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kì í sábà sọ pé ọmọ Oǹdó ni mí torí mo láìkí kéèyàn pè mí légùn. Ọmọ Tógò ni má sábà pera mi. Ìrírí ayé yìí ló kọ́ mi. Tí mo ṣe máa ń fẹ́ pera mi légùn ni pé mi ò dóńdó rí. Ìlú bàbá mi ní lóòótọ́, àmọ́ nǹkan ẹyọ kan tó gbé mi débẹ̀ lẹ́ẹ̀kan rí òun ni pé mo lọ kọrin níbẹ̀. Bọ̀ ìlú Tógò, omi ibẹ̀ ni mo mu. Ìtorí ẹ̀ ló fi jẹ́ pé ìwà wọn gan ló wà lára mi. Yorùbá ń gbà mí, Yorùbá lè máa báyàn ṣe nígbà míì, àmọ́ kínú máa bíyàn sẹ́ni téèyàn ń bá ṣe. Bọ̀ Tógò, a máa ń ṣe sán láàrin ajé ní mú ní pẹ̀kọ̀rọ̀. Torí ẹ̀ mo ṣe fẹ́ràn láti máa pera mi lọ́mọ Tógò, torí omi ibẹ̀ mo mu. Ẹ̀jẹ̀ ibẹ̀ ló dẹ̀ dàbí pé ó rìn lára mi oje. Mo bẹ̀rẹ̀ ìrìn àjò orin kíkọ ní 2014. That should be around getting to 8 years now. Mi kì í ṣe olórin láti ilẹ̀ o, mi ò dẹ̀ really nífẹ̀ẹ́ sí náà bẹ́ẹ̀. Àmọ́ mo rìn ìrìn àjò ẹ̀mí kan lọ́dún yẹn. Nínú ìrìn àjò ẹ̀mí yẹn ni mo ti gba ìmísí orin. Nígbà tí máa sọ̀kalẹ̀, ohun tí mo rí ni pé wọ́n kọ̀wé tó pọ̀ jáde wá pé gbàtẹ́ wà lórí òkè ẹ̀mí o, nǹkan báyìí lẹ̀ ń kọ́ o. Tí n bá dẹ̀ ti wò báyìí, tí mo ṣe ń wo nǹkan tí mo kọ yẹn, inspiration tune ẹ̀ máa kọ́. Á dẹ̀ dùn létí gbogbo èèyàn máa sọ wá mo ní ṣé mi náà fẹ́ dolórin rèé láti inú iṣẹ́ medical doctor mo wá dolórin ó ga o. So nínú ìrìn àjò yẹn èmi ò mọ bó ṣe ń ṣe, mi ò mẹ́ni tí mo tiẹ̀ lè pè. Níjọ́ kan ọmọ kan nínú church tí mo ń lọ bá ní mọ́mì òun máa rí mákẹ́tà kan, àwọn orin tẹkọ̀bọ̀ látòrí òkè yẹn ẹ tẹ̀ jẹ́ ká mú lọ kán gbọ́ bóyá wọ́n lè bá wa dọ́gbọ́n sí. Labádọ́dọ̀ mákẹ́tà bá tún gbowó lọ́wọ́ wa, àṣé kìí ṣe mákẹ́tà, àwọn tó máa ń parọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn ni. Ìrìn àjò yẹn dorí mi kodò, mo ní àti ìtẹsẹ̀ bodò ọ̀ní ti fà bó ní ti ṣe léyìí, èmi ò ní interest nínú gbogbo eléyìí o. So it got to a stage mo ṣáà rí pé inspiration yẹn ó sì ń wá náà, ó sì ń wá. So bí mo ṣe wá lọ sí studio nìyẹn, mo wá lọ record track kan tó jẹ́ bí English track nínú ẹ̀. Ibi tí mo ti wá record iṣẹ́ yẹn kò ju bí 2-3 weeks síra wọn. Ẹni tá wá lọ record lọ́dọ̀ ẹ̀, ẹ̀gbọ́n ẹ̀ wà nílùú òyìnbó. Ẹni yẹn wá ní madam ṣé tí ń kọrin tipẹ́ ni òun ò gbọ́ yín rí? Mo ní mi ò kọ́ tipẹ́ o, pé mo ṣẹ̀ ń kọ́ ní gbogbo orin tí ẹ kọ yìí pé àwọn fẹ́ràn ẹ̀ gan, kó dẹ̀ dùn létí o, pé bọ̀dá òun wà nílùú òyìnbó, pé ṣó lè bá mi market. Mo ní wọ́n gbé ohun tí mo mọ̀ ọ́ jẹ́ dé, ẹjọ́ bá wa market ẹ̀. Mo rántí Cashrich record nígbà yẹn, wọ́n ṣe dìde mọ́ mi nìyẹn, wọ́n ṣe poster, wọ́n record ẹ̀, wọ́n gbé lọ sí Europe, wọ́n gbé lọ sí everywhere in the world, wọ́n ṣáà ta iṣẹ́ yẹn. Along the line kò síṣẹ́ yẹn ní Nàìjíríà. Mo wá lọ sí interview lórí Bond FM lọ́dún náà lọ́hùn, because èmi believe nínú pé tí Ọlọ́run bá ti sọ pé nǹkan báyìí òun fẹ́ kéèyàn ṣe, ọ̀tọ̀ ni ẹ̀mí mímọ́, ọ̀tọ̀ ni ká ti iṣẹ́ yẹn lẹ́yìn kó lè dáhùn fún wa, kó lè làyàn, because ohun tí ò bá làyàn lóògùn nígbà míì kì í sábà làyàn. Mo wá lọ sí interview lórí Bond FM yẹn. From there bọ́lọ́run ṣe wọnú iṣẹ́ yẹn nìyẹn tó jẹ́ kó di ohun tó dà lénìí. Ògo fún Ọlọ́run lókè ọ̀run. Nínú medical àti ministry àti orin, ministry ló ṣáájú, àmọ́ nígbà tó dàrin kan mi ò tètè bẹ̀rẹ̀ bó ṣe yẹ kí n bẹ̀rẹ̀ nígbà tí mo gbọ́njú, nítorí mi ò really fẹ́ràn ìránṣẹ́. Mo believe pé àwọn ọ̀lẹ ló máa ń ṣe. Mo ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ láti ìgbà tí mo ti wà ní ọmọ owó oṣù 3. Mo dẹ̀ jẹ́ ọmọ aláàjì. Ìrìn àjò yẹn gùn gan, àmọ́ ní ìgbà tó di year 2000 ni mo dìídì gba Jésù olùgbàlà gan fully. Lẹ́yìn ìgbà tí bàbá mi ṣe tán láti dàrin àjò yẹn rú mọ́ mi lọ́wọ́ bọ̀ tí Ọlọ́run ò gbà fún wọn. So iṣẹ́ ìránṣẹ́ ni ó ṣáájú. Later
ni mo ṣẹ̀ṣẹ̀ wọ College of Medicine. Along the line ni mo di medical doctor, a pediatric doctor, dókítà àwọn ọmọ kékèké. Along the line lọ́rọ̀ orin ṣẹ̀ṣẹ̀ wá wọlé ní year 2014. Gbogbo ayé ń gbọ́ Ẹ̀gbin Ọ̀run lénìí, wọn ò mọ bó ṣe bẹ̀rẹ̀. Nígbà tí mo wà ní ọmọ ọwọ́ oṣù mẹ́ta, mo bẹ̀rẹ̀ sí ní sunkún lọ́wọ́ màmá tó bí mi. Ẹkún yẹn pọ̀ gan-an. Meanwhile, ọmọ kan ṣẹ̀ṣẹ̀ kú lọ́wọ́ màmá tó bí mi. So, nígbà tẹ́mi bẹ̀rẹ̀ sí ní sunkún yẹn, mi ò múyàn mọ́. Wàhálà yẹn pọ̀. Màmá yẹn bẹ̀rẹ̀ sí ní gbé mi kiri. Ó wò bí ẹni pé ṣọ́mọ ilé náà tún máa kú lọ́wọ́ òun ni. Màmá yẹn wá gbé mi. Ó gbé mi lọ bá bàbá tó bí, tó jẹ́ oníṣègùn. Bàbá yẹn ní mò ń rí àwọn ẹ̀mí kan ni. Wọ́n wá wò pé bóyá ọmọ tó kú lọ́wọ́ wọn gbà yẹn, bóyá ẹ̀mí ọmọ yẹn ló wọlé tí mò ń rí. Bàbá yẹn wá ní kí wọ́n já gbẹ́rẹ́ sójú mi, bóyá mi ní rí ìríkùrí mọ́. Àmọ́ sí ìyàlẹ́nu Ọlọ́run, lẹ́yìn tí wọ́n já gbẹ́rẹ́ yẹn, mi ò mà yé sunkún. Màmá tó bí mi bá gbé mi pa, ó ló dàbí pé ọwọ́ bàbá òun ò ràn, ilé Ọlọ́run lòun máa gbé ọmọ yìí wọ̀. Nígbà tó gbé mi dé church yẹn jẹ́ kérúbù. Bàbá tó gbà mí lọ́wọ́ ẹ̀, nígbà tó gbé mi dání, ṣe ló bẹ̀rẹ̀ sí ní kọrin ẹ̀mí pé ọmọ abálẹ̀ sọ̀rọ̀ káàbọ̀. Mọ́mì mi ń wojú ẹ̀ pé kí ló ṣe bàbá yìí, kí là ń sọ, kí ló ń sọ. Mọ́mì mi wá sọ lọ́dún náà lọ́hùn. Wọ́n ní bàbá yẹn wá sọ fáwọn pé ọmọ yìí àwọn áńgẹ́lì ló ń bá pé o, pé àwọn áńgẹ́lì ló ń rí. Ó dẹ̀ ń sọ̀rọ̀ ni, kì í ṣe pé ó déédéé ń sunkún. Ọ̀rọ̀ tó ń sọ ó fẹ́ bá àgbáyé sọ̀rọ̀ ni. Bí bàbá yẹn ṣe gbé mi, wọ́n ní ẹkún yẹn stop lẹ́sẹ̀kẹsẹ̀. Bàbá yẹn wá sọ pé ọmọ yìí ti wà láàrin àwọn áńgẹ́lì o, ó dẹ̀ máa bá wọn kẹ́gbẹ́ fódìdí ọjọ́ mẹ́ta. Bàbá yẹn tẹ́ mi sílẹ̀. Mo wà nínú ìrìn àjò ẹ̀mí ọjọ́ mẹ́ta ní ọmọ oṣù mẹ́ta fún ọjọ́ mẹ́ta. Wọ́n ní ìrìn àjò ọjọ́ mẹ́ta yẹn, wọ́n ní ẹyẹ kan máa ń wá sórí igi ní agbègbè ibi tí ilé ìjọsìn yẹn wà. Wọ́n ní ẹyẹ yẹn á máa ké. Wọ́n ní tẹ́yẹ yẹn bá ti ń ké, wọ́n ní mo máa ń jí sásìkò pé mi ní à máa ké. Wọ́n ní atúmọ̀ sí ń túmọ̀ ohun tí ẹkún yẹn túmọ̀ sí. Títí nígbà tó yá, bàbá mi wá bẹ̀rẹ̀ sí ní pariwo pé ó rí ọmọ àbàmì tó gbé wálé yìí, ọmọ adójú ti ni. Òun kọ́ lòun bí o, aláàjì lòun, òun ọmọ bí tó ti ṣàgbákò ìbíkúbi ọmọ tó gbé wálé. Bàbá mi bá lé màmá mi jáde nínú ìrìn àjò yẹn. Ó ní ọmọ ìbẹ̀rù ló gbé wálé, òun lè bá rú ọmọ báyìí gbélé o. Ó yọ àdá ló bá bẹ̀rẹ̀ sí nílé mọ́mì mi. Kìtì nìyá yẹn jábọ́ sí gọ́tà. Nígbà tó jábọ́ sí gọ́tà, eyín iwájú rẹ̀ yọ. Màmá yẹn léjì bí mo ṣe léjì yìí. Àmọ́ gbogbo abiyamọ ìlàkàkà yín lórí ọmọ, ẹ kú jèrè wọn, ẹ ní ṣiṣẹ́ lẹ̀fẹ́ lòmíì jẹ. Màmá yẹn gbé ọmọ ẹ̀. Nígbà tó yá, kò síbi tó máa gbé mi sùn sí. Ó wá bẹ̀rẹ̀ sí ní lọ ṣagbe lábẹ́ bridge níbi Ìbàdàn street ní Èbúté Mẹ́ta. Nígbà tó ṣàgbédé ìkóríta kan, wọ́n pàdé arábìnrin kan lọ́jọ́ náà lọ. Ìyẹn ni madam, ṣé o lè máa fọṣọ ni? Ọmọ òkókó ló gbé dání yìí. Ó gbọ́mọ òkókó dání, ó gbé sínú òtútù, ó bẹ̀rẹ̀ sí ní fi ṣàgbé. O ṣe wáṣẹ̀ míì kó máa ṣe kó lè protect àlàáfíà ọmọdé yìí. Mọ́mì mi ní màá fọṣọ tí n bá rí, ló bá gbé mi kán, ló bá tẹ̀lé obìnrin yìí wọnú géètì ẹ̀ kó lè lọ bá fọṣọ. Nígbà tó dénú ọgbà obìnrin yẹn, ó tẹ́ aṣọ kan sílẹ̀, ló bá tún gbé mi sórí aṣọ pé kóun wọlé lọ kóun lọ kó aṣọ ọ̀dọ̀tí wá láti wá bá arábìnrin yìí fọ̀ kí màmá mi tó tún dé. Ìnàkí ti bọ́lẹ̀ lórí igi, ó ti gbé ọmọ ẹ̀gúngi lọ. Nígbà tí mọ́mì mi máa jáde, yéè ẹ gbà mí, ta ló gbé mi lọ́mọ? Igbe rẹ̀ ló máa fi sẹ́nu. Kò rọ́mọ o, àṣẹ ọmọ wà lọ́wọ́ ìnàkí lókè tí ìnàkí ń bá ṣeré. Wàhálà yẹn pọ̀. Nígbà tó yá, wọ́n gbúrò ẹkún ọmọ látorí igi. Wọ́n ní kí ọ̀bọ gbé ọmọ lẹ̀ kó máa gbélẹ̀ o. Títí àwọn tó ń yíwọ́ padà náà padà fi nǹkan bá ìnàkí yìí sọ̀rọ̀ kó tó padà ju ọmọ látòkè sílẹ̀ ńlẹ̀. Bí màmí ṣe gbé mi kán báyìí, ló bá tún gbé mi sálọ pé òun ò ṣiṣẹ́ mọ́. Ọmọ tó torí ẹ̀ léhùn jáde ńlé, òun nìnàkí tún fẹ́ máa gbé kiri yìí. Nígbà tó yá, ó padà ó pe àwọn èèyàn kan lọ bẹ bàbá tó bí mi kán lè jẹ́ ó wọlé. Wọ́n jẹ́ ó wọlé lóòótọ́, àmọ́ kò yé fìtínà tì ìyá yẹn. Nígbà tí mo pé ọmọ oṣù mẹ́jọ, mo bá takú pé mo máa máa rìn o. Mo ti bẹ̀rẹ̀ sí ní rìn, gbogbo ayé tuntun ń sá fún mi. Wọ́n ní ọmọ ìbẹ̀rù rèé, ọmọ ìbẹ̀rù rèé, eléyìí ò ṣeé pè lọ́mọ. Wọ́n máa ń gbé mi pamọ́, wọn fẹ́ kẹ́nikẹ́ni ó rí mi pé
ọmọ tán bí lọ́jọ́ sí rèé ó yá mi ò lọ́rẹ̀ẹ́ gbogbo èèyàn lọ́tá mi wọ́n ní ọmọkọ́mọ ni mí wọ́n ní àǹjọ̀nú ni ó rìn wọnú ìyá ẹ̀ ní bí iṣẹ́ ìránṣẹ́ ṣàṣe bẹ̀rẹ̀ rèé o nígbà tó yá bàbá mi ní adójútì ni ọmọ ní òun náà máa yẹ̀yẹ́ ẹ̀ máa bà ojú ẹ̀ jẹ́ wọ́n máa padà sílé kéwú torí aláàjì lòun ló bá dá mi padà sílé kéwú kéwú ni mo kà títí mo kétìrà mo sọ́kì àlùkùrán ó màmá ó ṣe wàlímọ̀ fún mi lẹ́yìn tí mo ṣe wàlímọ̀ tán mo ké ìtumọ̀ back to back àmọ́ síbẹ̀síbẹ̀ ibi tó rí máa gbé mi dé ó padà jù mí síbẹ̀ ògo fún Ọlọ́run lókè ọ̀run. Gbogbo iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tí Ọlọ́run kó lé mi lọ́wọ́ ni mo sì ń ṣe dáadáa. Ó kàn wá jẹ́ pé iṣẹ́ mẹ́díkà ó ti wọnú iṣẹ́ ìránṣẹ́ kọ́sálómì máa wá mọ́mì wọ́n ta àwọn lọ́fà ó lè jẹ́ blood pressure lónìí ó lè jẹ́ diabetes lónìí ó lè jẹ́ malaria lónìí but due to their complaint ó máa easy fún mi àti deduce kí ló ń ṣe wọ́n so ẹlòmíì mo kàn máa sọ fún wọn ok tẹ́ ẹ bá gbégbá spiritual ẹ tún lọ lo àwọn oògùn báyìí máa kọ́ fún wọn kán lọ lò ó dẹ̀ ń wọnú ara wọn iṣẹ́ àmíṣẹ́ ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀. Àwọn oore tọ́lọ́run ṣe fún mi pọ̀ gan-an kódà tí n bá ní máa kà á mi ò ní kó bí lénìí nínú ẹ̀ náà ni inú ilé tá a wà yìí àmọ́ oore tọ́lọ́run ṣe fún mi tí mi ò lè gbàgbé láíláí òun ni ọjọ́ tí mo fi ìpínlẹ̀ orí òkè Egbin Ọ̀run lélẹ̀ ní ìlú Ifọ̀ ọjọ́ yìí ẹ rò pé bóyá èmi ni mo jèrè gbogbo ayé ni nítorí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run pè wọ́n ní tòótọ́ ìpè wà lórí wọn àmọ́ wọn ò lórí ọ̀fẹ́ láti fi ìpìlẹ̀ ilé Ọlọ́run lélẹ̀ àkọ́kọ́ àwọn míì náà dẹ̀ tún wà wọ́n tún lè fi ìpìlẹ̀ yẹn lélẹ̀ àmọ́ kí ogun ó má jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yẹn ó gbòòrò lọ́wọ́ wọn ìjọ tínú mi dùn jù lọ́jọ́ tí mo fi ìpìlẹ̀ yẹn lélẹ̀ tí mo dẹ̀ lágo láì kéde tí àwọn èèyàn sì wọlé láti wá sin Ọlọ́run pẹ̀lú mi ọjọ́ má lè gbàgbé ni ọjọ́ yìí jẹ́ ní gbogbo ọjọ́ ayé mi ò lè gbàgbé rẹ̀ láíláí. Ọjọ́ má lè gbàgbé kan tí mo ní tó sì máa ń dá pamílẹ̀rìn tí n bá dá wà nulẹ̀ pé Ọlọ́run mi ò lè gbàgbé ọjọ́ yìí òun ni ọjọ́ kan tá a lọ kọrin ní Ìjẹ̀ṣà nílùú Èkó ń bí ni mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ gẹ́gẹ́ bí olórin ni bọ̀ Ọlọ́run tètè fún mi lóore ọ̀fẹ́ láti pé káwọn èèyàn mọ Egbin Ọ̀run so bá ṣe perform tọ́jọ́ yẹn kó tó di pa débi tá ti lọ kọrin mọ́tò tá a gbé àti rìlì ní mọ́tò ń gbà yẹn a sì ń yá mọ́tò lónìí mọ́tò tá a dẹ̀ yá tá a gbé lọ ṣò mọ́tò yẹn ń jẹ́ pọ́ gbogbo owó tá a wá kó dání tí mo tẹ̀lé fẹ́ fi ra anything lọ́nà mo ti fi repo sínú mọ́tò nígbà tá a kọrin tán ìkanra pé mo ti ṣiṣẹ́ ó ti rẹ̀ mí gan mo bá bọ́ sínú mọ́tò làwọn ọmọ tá a bá sọ around the mọ́tò màmá o ẹ fún wa lówó ẹ ṣe kíní kan mọ́ ni ìwọ lọ gbogbo mo ti fẹ́ rówó báyìí ń bá wojú pa mi lẹ́yìn pé àríkẹ́ oúnjẹ ṣé owó wà ń bẹ̀ yẹ o ó ní mọ́mì owó kan wà mí báyìí ló bá yọ owó tó yọ bá jẹ́ 100 naira ní bá gbowó ní bá fún ọmọ ta pé ẹ sábà mi dì í mú ọmọ ta ṣe náwó yìí mọ́ mi padà nìyẹn ìṣọwọ́ 100 naira yẹn mọ́ mi mi ò lè gbàgbé mi mọ̀ gbà tó mi jábọ́ lójú mi pé mo fún ẹ lọ́wọ́ sọ́mọ mi lẹ́sẹ̀kẹsẹ̀ lónìí ṣé o rò pé lẹ́bi ni wàdí èmi kàn lè fún ẹ ní 100 naira celebrity oṣù wo lè ṣe bẹ́ẹ̀ lówó lọ́wọ́ ọjọ́ yìí ńgbà tó lọ́n padà gbogbo ẹ̀rẹ́ mi ò lè gbàgbé gbogbo ìgbà ni mo sọ pé ọmọ ta ti hàn mí lè mọ̀ rí. Mọ́mì mi ò kì í ṣèyí Ọ̀ṣun aláàjì ni bàbá mi do àwọn ẹlẹ́sìn kẹta ní bàbá màmá tó bí mi lọ́mọ àmọ́ aṣọ funfun tí mò ń wọ̀ kì í ṣe pé mò ń wọ̀ láti kékeré o mo máa ń wọ aṣọ alárànbarà bíi nọ́mà èèyàn náà látẹlẹ̀ àmọ́ ìgbà tí ìpè orin bẹ̀rẹ̀ Olúwa dìídì sọ fún mi ni nígbà tó ti fún mi lórúkọ Egbin Ọ̀run kò kú yé mi fúnra mi tẹ́lẹ̀ bọ̀ ńgbà tí mo wádìí lọ́wọ́ ẹ̀mí mímọ́ mo padà mọ ìtumọ̀ orúkọ yẹn mo dẹ̀ tún fi lọ àwọn tó jẹ́ àgbàlagbà kí ló ń jẹ́ gbin wọn ní ẹranko ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣẹ́ran ni mí ni wọ́n lò kì í ṣẹ́ran à ń fi ẹ́ ṣe àkàwé àwọn tó rẹwà jùlọ láàrin ẹ̀dá ádámọ̀ ni mo ní ó dà látìgbà tí mo ti wá gba orúkọ yẹn áńgẹ́lì ìpè mi wá yọ sí mi pé ẹ wá wo aṣọ funfun ló máa wọ̀ o
bó o bá ti ń wọ̀ ní gbogbo ìgbà, ní gbogbo ìṣẹ́jú, ní gbogbo àkókò, màá máa yọ sí ẹ, màá máa bá ẹ sọ̀rọ̀. Kódà níbi tó o ti rò pé mo lè bá ẹ sọ̀rọ̀, màá farahàn ẹ. Nítorí ṣé mo mọ̀ pé nínú mímọ́, nínú ẹwà, nínú funfun ni Ọlọ́run ń gbé. Mo ní mo mọ̀. Ó ní ṣé o mọ̀ pé afínjú ọba tí ò fẹ́ràn ìdọ̀tí ni. Mo ní mo mọ̀. Ó ní níwọ̀n tó o bá ti ń pa òfin yìí mọ́ ní gbogbo ìgbà, wàá máa gbọ́, wàá sì máa rí. So àṣẹ látọwọ́ ẹ̀mí mímọ́ ni kí n máa wọṣọ funfun. Mo sì pa á mọ́, mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run afínjú ọba tí ò fẹ́ràn ìdọ̀tí níbi tó mú mi dé lónìí. Tí n bá lórí ọ̀fẹ́ láti wà ní ipò kan lórílẹ̀‐èdè yìí, Nigeria my country, I love Nigeria. Àmọ́ bí ìlú yìí ṣe dáa tó, bá a ṣe lọ́lá tá a lọ́rọ̀ tó, ọ̀nà la ò ní, ọ̀nà nìkan ni ohun tó ń fi ìyà jẹ wá lórílẹ̀‐èdè Nigeria. Tí n bá lórí ọ̀fẹ́ láti di ipò kan mú lórílẹ̀‐èdè yìí, tó bá kù 10 kọ́bọ̀ lọ́wọ́ mi, màá fi sínú iṣẹ́ ọ̀nà kí ọ̀nà yẹn ó lè rọgbọ, kó lè nítumọ̀. Nítorí tí ọ̀nà ò bá da, accident máa pọ̀, ikú máa pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kó láṣeyọrí ní ìrìn àjò ògo nílùú Nàìjíríà, nínú wọn gan ọ̀nà ti gbẹ̀mí wọn. So tí n bá lórí ọ̀fẹ́, inú ọ̀nà ni màá ṣiṣẹ́ sí. Tí n bá jáde kúrò nínú ọ̀rọ̀ ọ̀nà yẹn, màá wá bọ́ sínú iná. Tí iná bá wà, táwọn èèyàn rókòwò ṣe dáadáa, tí ò sébi, tí ò síyà, Nàìjíríà dáa. Nigeria my country. Ìmọ̀ràn mi fún gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tàbí tí wọ́n ń lépa àṣeyọrí kan àbí ìkejì ni pé má sáré lé owó, lé àṣeyọrí, lé integrity. Then gbogbo àwọn tá à ń ṣiṣẹ́ ìránṣẹ́, púpọ̀ nù wa lọ́lọ́run fẹ́ gbà fún wa. Àmọ́ ibi tó ti fẹ́ gbà fún wa, a ò mọ̀. Ẹlòmíì orí social media ló ti kó bára ẹ̀. Nísìn ayé ti ń di ayé internet. Ọ̀pọ̀lọpọ̀ gan tó bá yá, ó ṣeé ṣe kán má lọ church mọ́, orí internet ni. Kí ló ń ṣe lórí internet? Ṣé tó o bá padà kéde iṣẹ́ ìránṣẹ́ rẹ níbẹ̀, ṣáyé máa tẹ́wọ́ gbà ẹ́? Jẹ́ kó máa rókì lọ́kàn ẹ̀. Ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe. Lórúkọ Jésù, àánú dẹ̀ máa fọhùn fún wa. Jésù Olúwa wa. Mo pa ní àṣẹ ní orúkọ Jésù. Ẹni tí ò dáṣọ rú ọ, lórúkọ Ọlọ́run Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ kò ní gbaṣọ lára rẹ. Ní koríta àìráàánú gbà táyé dá ọ dúró sí tilétilé, ní koríta àìráàánú gbà táyé dá ọ dúró sí tọmọtọmọ, lórúkọ Ọlọ́run Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́, Olúwa yóò mú ọ kọjá ibẹ̀. Mo pa láṣẹ láti sáàyè lọ. Gbogbo ilẹ̀kùn àánú tí ọ̀tá ti fi ọkàn dájú tì mọ́ ọ, lórúkọ Ọlọ́run Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́, májẹ̀mú àánú máa ṣí fún ọ. Bẹ́ẹ̀ ló máa rí. Orílẹ̀-èdè Nàìjíríà a máa gba ìtura, a máa ráàánú gbà. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa. Àmín. Lórí àwọn olólùfẹ́ mi o. Níbi tẹ́ ẹ bá mi dé o. Olúwa níbi tẹ́ ẹ mú mi lọ. Ọlọ́run mú yá lógo. Kábíyèsí rẹ̀ Ọlọ́run àwọn ọmọ ogun. Onídùúró mi ẹ ṣé o.